egbò àdá àjínà ni kú Ogogo jẹ́ fún mi. Ìyàwó Ogogo sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ tó sì tú àwọn àṣírí ńlá nípa ikú ọkọ rẹ̀. Èyí lohun tó sọ. Bó tilẹ̀ jẹ́ pé ikú àgbà òṣèré ilẹ̀ wa táyé ń fẹ́ dáadáa tó jáde láyé lọ́jọ́ 23 oṣù tá a wà yìí ni. Alhaji Taiwo Babatunde Hassan dùn tọmọdé tàgbà tí kò wá ń jọsẹ̀ mọ́lẹ̀ níbi ètò ìsìnkú rẹ̀. Síbẹ̀ náà ìṣẹ̀lẹ̀ burúkú yìí sì kángun sáwọn kan jàwọn kan lọ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ èrí lára ìyàwó àkọ́fẹ́ àgbà òṣèré ilẹ̀ wa tó jáde láyé láìpẹ́ yìí. Arábìnrin Ajoke Taiwo tó jẹ́ ìyàwó tí òṣèrékùnrin kọ́kọ́ fẹ́ láàárọ̀ ayé rẹ̀. Ṣàlàyé irú àjọṣepọ̀ tó wà láàárín òun àti ọkọ rẹ̀ kó tó di pé ó gé Ọlọ́run nípè. Bẹ́ẹ̀ ló tú àwọn àṣírí kan tí ọ̀pọ̀ èèyàn kò mọ̀ nípa òun àti ọkọ rẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tí arábìnrin tó pupa dáadáa yìí bá àwọn oníròyìn sọ níbi ètò ìsìnkú ọkọ rẹ̀ ló ti sọ pé egbò àdá àjínà ni òkú Ogogo jẹ́ fún òun àti pé ọgbẹ́ tó dá sí òun lọ́kàn kò lè sàn láéláé. Tẹ̀síwájú pé èèyàn dáadáa ni Taiwo Hassan Ogogo jẹ́ tó sì nífẹ̀ẹ́ òun dáadáa. Nínú àlàyé tí arábìnrin Ajoke Taiwo ṣe ló ti ní orúkọ mi ni Ajoke Taiwo, ìyàwó àkọ́fẹ́ lọ́ọ̀dẹ Taiwo Hassan Ogogo. Òṣèré tíátà ni mí tẹ́lẹ̀, èmi ni mo kọ́kọ́ ń ṣeré tíátà tẹ́lẹ̀ kó tó di pé Ogogo darapọ̀ mọ́ wa. Nígbà yẹn ó máa ń wá síbi tí a ti ń ṣeré tíátà. Nígbà tí mo wà ní Adémọ́lá Theatre Group, tá a bá sì ti ń ṣeré tíátà lọ́wọ́ tí wọ́n bá pè kó wá kópa kan nínú eré náà, níṣe ló máa lóhùn ò ṣe, ó máa ní akígbe lòun lè ṣe àti kóhùn kéwì. Ṣùgbọ́n nígbà tó wáyá ló wá bẹ̀rẹ̀ sí ní ṣeré. Lẹ́yìn tó bẹ̀rẹ̀ sí ní kópa nínú eré ló wá sọ pé àwa méjèèjì ò lè máa ṣeré tíátà nítorí àti mójútó àwọn ọmọ wa. Ó ní nígbà tí àwa méjèèjì bá ń lo oṣù méjì lóko eré, ta ni yóò máa mójútó àwọn ọmọ? Èyí ló fà á tèmi fi jáwọ́ nínú iṣẹ́ tíátà tí mo sì fà sẹ́yìn nídìí iṣẹ́ náà. Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ aṣerun lọ́ṣọ̀ọ́. Ogogo kì í kóyàn mi kéré láàrin àwọn òṣèré. Níṣe ni yóò máa sọ fún wọn pé ọ̀gá yín nìyẹn, ìyàwó mi nìyẹn, ọ̀gá yín nìyẹn. Èèyàn dáadáa ni tó sì máa ń bọ̀wọ̀ fún mi gidi gan. Taiwo Hassan jẹ́ èèyàn dáadáa, ọkọ tó sì ń ṣe ìtọ́jú aya ni. Bẹ́ẹ̀ ló nífẹ̀ẹ́ mi gidigidi, adúró ti ni nígbà ìṣòro ni. Òun sì ló dúró fún mi gẹ́gẹ́ bí ìyá àti bàbá mi. Òun nìkan ni mo ní lẹ́yìn rẹ̀, Ọlọ́run ló tún kù fún mi. Èyí ló fi jẹ́ pé nǹkan tí Ọlọ́run gbà lọ́wọ́ mi tóbi gan ni, kódà ó dùn mí gidigidi. Ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè bá Ọlọ́run fà. Egbò àdá àjínà ni ikú ọkọ mi jẹ́ fún mi. Ọkọ mi jẹ́ èèyàn gidi, èèyàn dáadáa, ọkùnrin tó máa ń tọ́jú èèyàn ni, aláàánú èèyàn sì ni pẹ̀lú. Nígbà míì tí mo bá tiẹ̀ bínú, inú rẹ̀ kì í dùn rárá, kì í sì fẹ́ kínú mi bàjẹ́. Tó bá tiẹ̀ ṣẹ̀ mí tí mo bá fi lè bínú sí i, inú rẹ̀ kì í dùn. Ó máa ní màmá Ṣákìkì ló tún dé. Màá sì rẹ́rìn-ín, ìjà sì ti tán nìyẹn. Kì í fẹ́ kí n bínú sí òun, kódà gbogbo àwọn tó wà láyìíká wa ló mọ̀ pé tí mo bá bínú sí i, ó lè dèrò ilé ìwòsàn. Nítorí tí mo bá bínú sí i gidigidi, ó máa ń dùn. Ọkùnrin dáadáa ni, ikú rẹ̀ yìí sì dùn mí gan ni. Báyìí ni ìyàwó àgbà òṣèré ilẹ̀ wa tó dolóògbé yìí ṣe ṣàlàyé irú ìbáṣepọ̀ tó wà láàárín òun àti ọkọ rẹ̀ nígbà tó wà láyé. Táwọn èèyàn sì ń fi ọ̀rọ̀ ìyànjú ránṣẹ́ sí i pé Ọlọ́run yóò túbọ̀ máa tù nínú, yóò sì sọkọ fún un dalẹ̀. Ṣùgbọ́n yàtọ̀ sí ìyàwó Ogogo, ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́bí olóògbé ló ṣe ìfọ̀rọ̀wérọ̀ níbi ètò ìsìnkú àgbà òṣèré yìí. Ọ̀kan lára wọn sì ni arábìnrin kan táwọn èèyàn ṣàpèjúwe gẹ́gẹ́ bí àbúrò àgbà òṣèré tó jáde láyé yìí. Ohun tí arábìnrin yìí sì sọ nípa ikú òṣèré yìí sì lágbára gidigidi débi pé níṣe làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bẹ àwọn ọmọ òṣèré yìí kí wọ́n jọ̀wọ́ kí wọ́n kún fún àdúrà. Nítorí níṣe ni arábìnrin yìí ní ikú ọ̀dọ́ kì í ṣe nǹkan tuntun nínú agboolé àwọn Ogogo. Ó ní ọ̀pọ̀ àwọn ọmọ ilé náà ló ti fìyà wọn sílẹ̀ sáyé lọ. Ẹ wo ẹ̀yin èèyàn, àwọn àgbà bọ̀ wọ́n ní ẹnu oníkànlá tí ń gbọ́pọ̀ ọ̀hún. Ẹ̀yin náà gbọ́ àlàyé tí arábìnrin yìí ṣe níbi ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe yìí. Tó ti fìyà wọn lè kán tó lọ. Àtọmọ kéékèèké tó ti kú rèwerèwe. Àtàkọ́ bíi tèmi náà, gbogbo ọmọ tí ìyá mi fi ṣe ọ̀bẹ lò. Ẹ̀gbọ́n ẹ̀kún obìnrin kan tájọ wà níjòkó. Ọmọ sí 2 years, òun náà fi yẹ́ ilé òun lọ. Ikú ọ̀dọ́ ó pọ̀ nídìílé bàbá ẹ̀. Mo ní pàákà pọ́sọ̀ mi wá láti Christ Apostolic Church Àgbàládùra. Wọ́n wá ṣe prayer sílé bàbá ẹ̀. Mo náà mọ ọmọ kékeré tọ́rìn mọ́ ń bẹ̀, mọ́lẹ̀ ń bẹ̀, ìṣètò àwọn ọ̀dọ́ 60. Ìkókó tọ́mọ agbolé bàbá ẹ̀ ní àkíníkú nígbà kan yẹn, ó mọ iye ẹ̀. Ọ̀dọ̀ ní kò wú. Mo ní òye lé bàbá ẹ̀, mo fẹ́ kó o jẹ́ o. Mo ní tí ń bá dọ́ṣòdì, màá ráwọn àbúrò mi bá mi pe olúgbé nílé. Wọ́n á gbé lé bàbá ẹ̀, akọ́ọ̀nà kò gbọ́dọ̀ parú o, adẹjọ́ sọ̀dá jẹ́ dáná para. Mo ní àwọn ilé bàbá ẹ̀ yẹn, àkíníkú nígbà kan yẹn, something díẹ̀. Torí àwọn kéékèèké tó rìn mọ́lẹ̀ ń bẹ̀. Àtàwọn tó fìyà mọ́lẹ̀ kakú, mo tún wá dárúkọ gbọ̀dọ̀ ọmọdé gbọ́gbọ́ àgbọ̀lọ́pàá kú. Mo lọ́mọ mẹ́rin ló kú lójú ẹ̀, mo lọ́mọ mẹ́rin, mo ní mẹ́rin bẹ́ẹ̀.
àti sáájọ kọ́lé sí arọ́rọ̀ mi aládé ìjókòó bí ẹ náà fọṣọ lẹ́tọ̀ọ́ lọ nìyẹn mo ní ogún ká mọ́ máa fi máa kú kó dúró fún nílé bàbá ẹ̀ mo ní màá ká pásítọ̀ wà àtàwọn bá tó wọ̀ nílò wọ́n gbà sí nílé bàbá ẹ̀ láti kú gàgbà ẹ̀ kó kú àkúkà kó dúró fún sí mọ̀ pé ọ̀rọ̀ kẹ́yìn nìyẹn. ní sọ́kì ìyàwó èyí tá ń gbìyànjú àti sọ ni pé ikú tí Taiwo Hassan Ogogo kì í ṣe kú Ọlọ́run. kì í ṣe kú Ọlọ́run àkúfà máa wà nínú ìdílé èèyàn tó pa mí jáde ní Sọrọ rẹ̀ ọmọ kò gbèrègbè tó ní gbogbo kú àkúfà kí n fi bú mu tí kò rí ẹ ní kí n ṣe mọṣẹ́ sínú hápù tí kò rí bá ríran sí ẹ pé àkúfà yẹn tó bá ní kó ṣe ṣe á ṣẹlẹ̀ àmọ́ kò ní tó ó ṣe kó. ìyá wa. ṣé ogun ìdílé wà ogun ìdílé dẹ̀ wà ẹ lọ wọ́n bá ní kò sọ kó lọ fíìmù ẹ̀gbọ́n àìmọ̀. ìyá wa a gbọ́ wípé nínú ọmọ tí ìyá wọn bí àwọn 13 ni wọ́n. bẹ́ẹ̀ ni ọmọ tí ìyá mi ní bàbá gbogbo ọlọ́kú tí mo gbọ́ yìí máa wò mí àkọ́bí tèmi náà tí mo gbé dúró bẹ̀ tí ìbá gbọ́ sógun náà do ibẹ̀ náà bá mi rì mọ́ tí bá ní kí n sọ̀rọ̀ ilé amọ́ ilé aṣú ikú ẹ̀jẹ̀ bànújẹ́ fún mi ilé bàbá ẹ̀ nígà kan yẹn èmi sì máa mọ àtàtọ̀ ọba látàgbà láti wá bá mi ṣe péyà àkúfà ebe ń fi ẹlẹgbọn àwọn ìtẹ́ ìgbọ̀n kan láwọn ọmọ ẹgbẹ́ lọ́mọ àbúrò tí bá ní kí n sọ̀rọ̀. ẹ ṣe pọ̀. tọ́ ẹ̀yin náà ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ táwọn èèyàn fi ń páyà lórí ayélujára. kí wọ́n rọ àwọn ọmọ Ògògó pé kí wọ́n súnmọ́ Ọlọ́run kí wọ́n kún fún àdúrà kí Ọlọ́run bá wọn dáwọ́ ikú ọ̀dọ́ dúró lágboolé wọn. bẹ́ẹ̀ làwọn nǹkan bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ yìí tí wọ́n ní gbogbo aṣọ kọ́ lèèyàn ń sá lóòrùn bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn ń gbé sórí afẹ́fẹ́. gbọ́nà ẹ̀yin èèyàn ẹ jọ̀wọ́ kílẹ̀ rí sí ọ̀rọ̀ yìí ẹ bá wa dá sí lábala àríwísí. lórí ọ̀rọ̀ Ògògó yìí kan náà òṣèrébìnrin ilẹ̀ wa Dayọ̀ Amusa fún àwọn èèyàn tó ń bu pé kò ṣe ìdárò Ògògó lésì èyí sì lohun tó sọ. èèyàn tó kù kì í ṣe èèyàn lásán bàbá náà jẹ́ fún mi ẹ̀gbọ́n náà jẹ́ fún mi ọ̀rẹ́ náà jẹ́ fún mi alámọ̀ràn náà jẹ́ fún mi. He is one of the most highly respected personality in the entertainment industry. Bíbí ire náà bí mi wọ́n tọ́ mi mo mojú mo mọ́ra mo mẹ̀tọ́. Hello guys, okay, someone very close to me, woke me up like few minutes ago as regards, okay, when she called, she was like, Adayo, post in Odao, she ma post the room, I'm like, what post? Like the last post I think I did was like, maybe like 6-7 hours ago, which was that of Uncle Ogogo, may his soul rest in peace. And no, it was like, no, we should post and saying to unforgivable, blah blah blah. But post unforgivable. Who was scheduled till after the release of the movie. Anyway, I just went to my page to know which of the posts actually dropped. Then I saw the one that dropped actually. I'm like, wow, not today. So wanting to take it off, and then I realized it has generated hundreds of thousands of comments and all that, and then seeing some of the comments, the insults, people cursing on me over a post that has been scheduled even long before we got the news of Uncle Ogogo passing away. Like, ẹ̀yin kí ló dé, ẹ rọra, ṣé rò pé ó lè dùn yín ju bó ṣe dùn wá lọ ni. Èèyàn tó kù kì í ṣe èèyàn lásán bàbá náà jẹ́ fún mi ẹ̀gbọ́n náà jẹ́ fún mi ọ̀rẹ́ náà jẹ́ fún mi alámọ̀ràn náà jẹ́ fún mi. He is one of the most highly respected personality in the entertainment industry. Bíbí ire náà bí mi wọ́n tọ́ mi mo mojú mo mọ́ra mo mẹ̀tọ́. The post has been scheduled before his passing. Èmi gan mi ò wá okay. Despite the fact that I'm not in Nigeria, I was on social media, and at every slide, it is Uncle Ogogo. That alone is draining, is exhausting. That alone is draining, is exhausting. Èmi gan gbàgbé sùn síbi tí mo wà ní. Kó tó di pé call tó jí mi, ó jí mi. Ẹ rọra.
ẹ̀yin tẹ́ ẹ fi wí pé ẹ mọ̀ nǹkan ju àwọn tó lọ́rọ̀ lọ ẹ rọra ẹ ṣì sùúrù. ẹ̀yin tẹ́ ẹ rò pé ẹnu yín gbọ́rọ̀ tẹ́ ẹ rò pé kò máa lánú pàkà ẹ rọra. gbogbo èèyàn kọ́ lórí ẹ̀ ò pé bíi tiyín gbogbo èèyàn kọ́ ni orí ẹ̀ ò pé bíi tiyín because ẹni torí ẹ̀ bá pé nínú gbogbo àwọn tó ń kọ́ èèyàn kan tẹ̀ tó ń comment ó ń rokúro àwọn òbí ẹ̀ àtọmọ tó gbé dání sọ́wọ́ ó tún ń rokúro wọn. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin tó rọ̀ dùn jọ ẹni tó ọlọ́rọ̀ lọ. so ó fẹ́ ẹ feel pé ẹ̀yin tẹ̀ ń comment yẹn ẹ feel pé ó dùn yín ju àwa tá a jọ wà ní industry pẹ̀lẹ́ ní yìí lọ. If only you know how heartbroken we are. If only you know how sad we all feel. Ní máa tẹ̀tẹ̀kùtẹ̀ kẹ́ máa tọ̀sọ́kùsọ kẹ́ máa ṣòṣì bí ẹran aṣẹ́wó bí ẹni pé you know better. Ta ni ò ní kú? Gbogbo wa la jẹ gbèsè ikú. Kọ́lọ́run jẹ́ kí gbogbo wa dàgbà ká fọwọ́ pa ewu ká fi rigi jóbi. Èwo ni ò ní kú nínú wa? Kí ló dé? Any little thing ẹ ti máa ṣe dáradára. ẹ pẹ̀lẹ́. so ẹ feel pé orí mi ò pé àbẹ feel pé I would have intentionally or insensitively put out such a post knowing fully well that the entire industry is mourning, not just mourning, we are mourning a legend. ẹ wá bọ́ sórí page mi ẹ ń ṣépè ẹ ń sọ̀rọ̀ òdì ẹ ń pè mí lórúkọ oríṣiríṣi orúkọ tí àwọn òbí mi ò sọ mí. orí yín burú o ẹ̀rọ òrùn sa ìyẹn fẹ̀yìn tẹ́ ẹ̀ láròjinlẹ̀ láti mọ̀ pé it can't be an intentional act. ṣùgbọ́n ju gbogbo ẹ lọ Ọlọ́run á dẹ̀lẹ̀ fẹ́ ni rí.